pè é kórí rẹ̀ owó Lucas Oyin ti sọjọ́ bí lónìí gangan ni orí ọdún onídé ká mọ̀ sí rọ́mọbì lórí àtẹ alọ́mọ bẹ ní ìran ọbẹ̀ ní bẹ̀sùra tẹ́lẹ̀ sí àsìmọ́ bẹ̀ náà òjòjò ní sowó kọ́mọ lè nájà àpòpò kò lọ́rọ̀ tá lé o tó dùn ọ́nù ọlọ́run ọba òkúkú ní jó tán ó wá níwá kìsà kẹ́yìn ẹ̀sọ́ Olúwadámilọ́lá Gloria lónìí kí ọ́ di ìgàjìgò bí ẹlẹ́gbẹ̀rin ọ̀kẹ́ bóyá àsìjẹ́mi ní òtè mi ni ìfàkì Èkìtì níṣẹ́lẹ̀ o ìfàkì ọ̀rìn ìkìràn àti jogun lélẹ̀ bọ̀rùn mákì èsì kẹjọgùn léwúdó ìfàkìlì àhá ọmọ akúsù kúrú kẹrù gbèbí níṣẹ́ láwọn bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ ọwọ́ mẹ́kùn ọmọ olórí ìrètí dádé Lucas Oyin mo lọ sọdún èyí náà ṣe tẹ̀mí ìṣòwádìí ń pè sọnù bí ó ṣe bí ọmọ ó mọ bẹ ní ìran ọbẹ ní bẹsùn ìrà tẹ́lẹsẹ̀ á sì mọ bẹ náà.